BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa gbò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́, ọ̀rọ̀ yìí tún lè gidi gan, ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Ìṣẹ̀lẹ̀ kábíyèsí, ìṣẹ̀lẹ̀ rabandẹ̀, ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán, ìṣẹ̀lẹ̀ kàyéfì, ìṣẹ̀lẹ̀ tó jẹ́ tí wọ́n bá sọ létí ẹ̀dá ní rárá kò rí bẹ́ẹ̀, torí pé ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ tó le láti gbàgbọ́ ni. Ó láwọn ìṣẹ̀lẹ̀ ńlá tàmú wá sójú wòran yín láti ìkànnì BGI TV, bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n. Mò ń bọ̀ wá gbé òkè. Ẹ ká jọ bójú wo, ẹ jẹ́ ká jọ bójú tó, ọjà fà sókè tó yíjó borí, bọ́bá ayé orí kò ṣẹ̀yìn Ọlọ́run. Gbogbo ẹ̀dá tó bá sọ pé ìkà lòun fẹ́ máa fi lùgbésí ayé, gbogbo ẹ̀dá tó bá sọ pé òun ó tàfà sókè yóò yí dóborí ni, ẹ sọ fún pé kedere Olódùà ọba òkè ló ń wò ó, ló sì mọ̀ tó ń ṣe lábẹ́ odó. Òṣìkà tó tẹsẹ̀ mọ́rin, ọlọ́run ọba wù ẹ́, ọba yóò rí ọ. Finally, mo ń padà. Ráyé bá ṣiṣẹ́ ibi tán, wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra. Olódùmarè ó máa fi àkọ́kọ́ jẹ dá, ènìyàn ló sọ̀rọ̀ àwọn ọ̀dà tó ní dá. Ẹ máa wí. Yorùbá sọ pé àwọn ìka kan nínú Yorùbá, wọn á ní ẹja, òun náà ní ẹja ń jẹ sanra. Wọn á ní tí àwọn ò bá jẹ èèyàn, àwọn ò lè jẹ èèyàn. Ẹ sọ fúnrú ẹni tó parí òwe bẹ́ẹ̀ pé ìkà pátápátá ni.
kò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba. Àìmọye ẹni tí ò jẹ èèyàn tó sì níláárí tó nípò tó nífọ̀ tó lè kánná láti ibi kò jẹ́ nǹkan kan. Elédùà sì gbé dókè ó di ẹni tí gbogbo ayé mọ̀. Ayé mọ̀ ní kọ́kọ́, kódà nínú àpò rẹ̀ gbogbo ìgbà lówó rọ̀ṣọ̀mù síbẹ̀. Tó wà lákàntì ò ṣeé sọ. Kò sí jẹ́yàn kó tó jẹ́yàn. Àṣìsọ ọ̀rọ̀ ni, àṣìpọ̀ òwe ni, ọ̀rọ̀ kọ̀rọ̀ ní lẹ́nu ẹ̀dá wípé ẹja náà lẹ́ja jẹ sọ́ra. Bí ò bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn. Àṣìsọ ọ̀rọ̀ ìkà tó ga ni. Mò ń máa sọ gbogbo ìgbà pé kìnìún, ebi ò lè pa kìnìún láéláé kó wá sọ pé ọmọ kìnìún tẹ́gbẹ̀ún bí olóhùn ó pa kó súnmọ́ kó fàyà fẹ́ kó máa jẹ́ láéláé kò lè dùn lẹ́nu ẹ̀. Bó tiẹ̀ tí òun kò jẹ́ran náà ni, àmọ́ ebi ò pa kìnìún títí kó lọ́ọ́ pọ̀ ọmọ kìnìún ẹgbẹ́ ẹ̀ jẹ. Bẹ́ẹ̀ náà ni kókò, ebi ò pa kókò títí kó wá sọ pé ọmọ kókò tóun bí fúnra ẹ̀ tàbí tí kókò làkejì òun bí lòun ó pa tóun ó máa jẹ. Kò ṣẹlẹ̀ rí o. Wọ́n yàbọ̀ bọ́ sínú igbó níbòmíì, kódà wọn a máa ta sí erin bó ti tóbi tó ní, wọn a ta sí gíráfù tí a mọ̀ ságùnfọ́ àtoríṣiríṣi ẹran bẹ́ẹ̀. Àwọn ẹran tí kìí ṣe ẹ̀yà tiwọn òun náà làwọn máa ń pajẹ. Ṣùgbọ́n ẹ̀dá èèyàn bíi tiwa làwọn ó pa tínú wọn sì tún máa dùn. Èyí tó jẹ́jẹ́, èyí tó fi ń ṣoògùn òtútù ń ṣe, èyí tó fi ń ṣoògùn owó ṣe. Kódà ní a máa fi ṣe kóhùn ó pẹ́ láyé. Ó ti gbàgbé wípé pa máa bù Ọlọ́run ọba náà ní àbá ń bẹ̀. Ṣé kò síkú tí ó pàgbà tí à ní bá po lórí ẹ̀ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀dá tó bá sọ pé òun mọ̀ ká ṣe, ẹ sọ fún pé kó jáwọ́ kó tó di pé lódùmarè ó dé sí i. Tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá tòní láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn látẹnu ìmí ọmọ yín náà ni Aláwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́òkúta, ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá mi, ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo. Olódùmarè tó fún mi nígbà láàyè láti tún máa ṣẹ̀mí, ó jẹ́ kí n wà láyé láàyè àti láyé ìdùnnú. Tó Olódùmarè mà dúpẹ́ lọ́wọ́ ẹ o. Bí wọn náà bá dúpẹ́ ọpẹ́ rẹ dà, ó yá gbégbá ọpẹ́ kò dúpẹ́ fọ́lọ́run. Gbàgbéje àwọn tí wọ́n tó wà, àwọn tó jù wá lọ àtàwọn táwa náà jù lọ. Tẹ́ bá lọ ilé ìwòsàn káàkiri ẹ bá wọn bẹ èyí tí wọ́n sọ rẹ̀ kọ́ tí ò gbọ́dọ̀ fẹsẹ̀ kanlẹ̀. Kódà wọn a tún máa gbowó tọ̀ lọ́wọ́ ẹlòmíì. Bẹ́ẹ̀ bá dábẹ́kúta láǹtòró tàbí ẹdẹ UCH Ìbàdàn àbáwọn hospital ńláńlá bẹ́ẹ̀, ẹ̀ẹ́rì hospital tó máa sọ fún yín pé wọ́ọ̀dù yóò wọ́ọ̀dù onítọ̀ ni. Ìyẹn ni pé wọ́ọ̀dù àwọn tí wọn ò rí tọ̀tọ̀ tó tún jẹ́ pé owó ni wọ́n fi tọ̀. Ẹ̀jẹ̀ àjọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ bọ̀ sí kọ́nà ló tọ̀ ṣìrìṣìrì yẹyẹyẹ omi ò jáde ló bá tún kìkì ní ọ̀hún bọ̀ ọ̀hún. Obìnrin ó dìde gáwú bí ẹni pé omi ò tiẹ̀ jáde lára ẹ̀. Ẹ̀jẹ̀ àdúpẹ́ ntọ́lọ́njẹ́ a máa ṣe lọ́fẹ̀ẹ́ yìí. Àwọn kan ná millions of naira fún wọn ni wọ́n ní prostate, wọ́n ní kidney kan state. Bó ṣe ń ní náà ni wọ́n ṣe náwó. Wọ́n aṣọ operation fún mi àbálọ ìmí àsìyè, ṣùgbọ́n irú wọn ìbọn ń bẹ̀ tán pátápátá. Ọlọ́run tí ó jẹ́ kélé kémi àti ẹ ó yà sófẹ́, ó yàgbẹ́kù, ó tún tọ̀ yàrìyẹ̀rì, ó wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àti tí tètè mọ wípé àánú Ọlọ́run lélẹ́yìí. Mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá mi. Ẹ yé bá wọn sọmọ́ o wípé ẹja lẹja jẹ sọ́ra àbí tá a bá jẹ́ èèyàn àní jẹ́ èèyàn. Ìwà burúkú, ọ̀rọ̀ burúkú èrò ìkànnì fẹ́dà kan láti máa rò bẹ́ẹ̀. Ó yá ọ̀ka tó máa bẹ́tò yìí lọ. Ẹ̀yin tí ẹ ò tí ì bá wa ṣe bẹ́ẹ̀ tá à ń bẹ̀ yín láti jọ yìí, ẹ ṣe darapọ̀ mọ́ wa. Ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí fẹ́ yìí tẹ́ ń wò lórí YouTube. Kí ẹ bá wa tẹ subscribe náà. Bákan náà ni pé aago kan wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n pè ní notification bell. Tí ẹ bá ti tẹ̀ gbogbo gbà tí ètò bá ti ń gun orí channel wa yìí, wọ́n á máa wá fún yín ní àlàmí pé lórí BGI TV bàbá gbàgede mọ̀ wọ́n tún ti ṣètò kan síbẹ̀ o. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ̀yin náà ẹ follow wa, ẹ follow gbàgede mọ̀ with Aláwìyé Adébáyọ̀, orúkọ page wa ní. Ẹ̀yin tó dórí Instagram lẹ ti wò wá, ẹ follow wa gbàgede mọ̀ _22 òun náà la wà. Ká má sọ léyàdílé pẹ́, ká má sì gbópò lọ́lé olóró. Ẹ̀wà já bèrò ètò tèmi.
ọ̀rọ̀ Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin ọ̀rọ̀ wọn náà la tó sì wà lórí ẹ̀ o nítorí pé tí wọ́n bá sọ pé ìṣẹ̀lẹ̀ ńlá nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá mi ò fẹ́ ríṣẹ̀lẹ̀ tó tóbi tó ìṣẹ̀lẹ̀ ọmọkùnrin kú ọmọkùnrin yìí lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí náà la fẹ́ sọ lónìí nǹkan tuntun àṣírí tuntun ò ní mo wá tú fún wa àṣẹ ẹnìkan wà tó jẹ́ pé gbàrà tí wọ́n pa Timothy Adégòkè tán láàrin ijọ́ méjì síra wọn arákùnrin kan náà wà tó jẹ́ pé ẹran tiẹ̀ bọ́ lẹ́nu páńpẹ́ ni láàrin ijọ́ méjì tí wọ́n pa Timothy tí wọ́n ti lọ rí mọ́lẹ̀ arákùnrin yìí ẹ sì wo arákùnrin náà ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ ṣàṣe sùúrù ẹ fìdílé kan tàbí kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ jájọ wo fídíò tèdè láti bẹ̀rẹ̀ dópin fídíò tẹ́ kẹ́kọ̀ọ́ tó ga ń bẹ̀ ni aburú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lénìí lórí Nàìjíríà lórí ilẹ̀ Yorùbá òun náà ni ẹ fẹ́ máa wù yìí níjọ́ tí wọ́n pa Timothy Adégòkè kan gangan ìjọ́ kẹta ẹ̀ arákùnrin kan náà wà tí wọ́n tún fẹ́ lò ṣùgbọ́n ẹran tiẹ̀ bọ́ lẹ́nu páńpẹ́ ti gbé tán rẹ̀ dì àmọ́ ó rẹ́ni bóun fẹsẹ̀ yọ ló bá yọbọ́ ibẹ̀ lọ́lọ́run ti yọ o arákùnrin kan ni ó lọ sí Àbújá ó fẹ́ lọ sí ìlú kan nílùú òyìnbó ó wá tásìkò tó máa ṣe interview fún físà ó ti ṣe kó wá lọ gbèsì kí wọ́n fún ní físà ó wọ ẹ̀rọ̀pléènì ó dàbújá nígbà tó dé Àbújá wọ́n fún arákùnrin ní físà o àmọ́ kó tó kúrò nílé rẹ̀ lẹ́kọ̀ọ́ ló jẹ́ pé ó ti bá Ọlọ́run dá májẹ̀mú pé wọ́n lọ ń porí òkè kan ní Ṣílò orí òkè kan ní mo gbàgbé bọ́n ṣe ń porí òkè yìí ní ìlú Ilé Ifẹ̀ ní òkè yìí wà orí òkè yẹn ó lóun fẹ́ lọ ó ti promise Ọlọ́run wípé tóun bá rí físà yìí gùn tó bá rí físà yẹn gbà l'Àbújá òun ó lè gun orí òkè èyí tí Kristẹni máa ń gùn arákùnrin lọ sí Àbújá nígbà tó débẹ̀ wọ́n dìnáyẹ̀ físà wọn ò fún un ó wá rò pé lóòótọ́ ni wọ́n fóun ní físà àmọ́ òun ti sọ fọ́lọ́run wípé orí òkè bóyá tàbúrà àbórí òkè kìíní kan ẹ̀fẹ̀ tí ara yín gbọ́ látẹnu ọkùnrin ẹ ṣáà ṣe sùúrù olórí òkè yìí tóun ti promise Ọlọ́run kóun máa gùn kọ́ àfi kóun ṣe kóun ò tiẹ̀ fẹ́ rò bóyá òun Ọlọ́run dìnáyẹ̀ òun rí pọ́lọ́run ni ò jẹ́ kó bọ́ sí ó lóun mọ tán lọ fi ṣe ló bá wọ pléènì ó di Ọ̀ṣun ó kọjá sífẹ̀ nígbà tó délé Ifẹ̀ ó gorí òkè yìí nígbà tó dórí òkè yìí ó fún wọn lówó 50,000 naira owó tó fún wọn yìí ó fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì bọ́lẹ̀ ó nígbà tóun bọ́lẹ̀ tán ló ti rẹ̀wọ̀n ó lóun wá wò pé níbo lòun lè sùn kóun tó máa lọ sékù ló bá rí Hilton Hotel and Honors ìyẹn ní Ilé Ifẹ̀ tó ó sì rí pé fáìn ó lóun bá kọjá síbẹ̀ òun àtẹnìkan ni wọ́n jọ lọ sótẹ́ẹ̀lì yìí àṣírí kan ni mo kọ́kọ́ fẹ́ kí gbogbo wa mọ̀ wípé ó tútú látẹnu ọkùnrin àṣé ọmọbìnrin tá à ń rò pé bóyá ó ṣèèṣì ni àwọn kan sọ fún mi pé ọmọbìnrin olójẹ́ká rójútu ọ̀rọ̀ kò mọ nǹkan kan pa ẹ̀ ó ṣèèṣì ni àṣé ọmọbìnrin ìyẹn receptionist tí Timothy sanwó sàkáǹtì ẹ̀ àṣé ọmọbìnrin yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àṣàkáǹtì ọmọbìnrin ni wọ́n máa ń gba àkáǹtì náà máa ń sanwó gbogbo àwọn tí wọ́n bá fẹ́ lò àkáǹtì ọmọbìnrin ni wọ́n máa ń sanwó yẹn sí àkáǹtì ẹ̀ ni wọ́n máa ń transfer owó sí ẹnikẹ́ni tó bá ti wọ Hilton Hotel and Honors tí wọ́n bá ti fún ní àkáǹtì hòtẹ́ẹ̀lì yẹn gangan tó jẹ́ pé àkáǹtì ọmọbìnrin yẹn ni wọ́n fún
kí tóun gbà pé ọjọ́ yẹn òun máa kó láyé. Gbogbo ẹni tí wọ́n bá ti fẹ́ lò àkáǹtì ọmọbìnrin yẹn ni wọ́n Adéọlá àbí kí yẹ ẹ̀sà àdàpọ̀ Adéọlá ló jẹ́ àkáǹtì Adéọlá yẹn ni wọ́n máa fún un. Tírú ẹni bẹ́ẹ̀ bá sì wọ hòtẹ́ẹ̀lì àmì ara kan máa sọ tó bá ti wọnú hòtẹ́ẹ̀lì yẹn àmì ara kan á sọ tọ̀wọ̀n á wíìkì sára débi wípé gbàrà tó bá dọ́tẹ́ẹ̀lì yẹn báyìí ó máa sùn lọ ni bí irú tó ṣẹlẹ̀ sí Timothy. Tẹ́ ẹ bá gbàgbé ìgbà tí Timothy wọ inú rúùmù tí wọ́n fún ó pe ìyàwó ẹ̀ pé àwọn á máa tún sọ̀rọ̀ lọ́la ó ti rẹ òun fẹ́ sùn. The same thing ló ṣẹlẹ̀ sí arákùnrin tẹ́ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yìí. Bóun náà ṣe wọ hòtẹ́ẹ̀lì yẹn ó ní kọ́kọ́ ṣòun àmì ara kọ́kọ́ ṣòun kò tiẹ̀ yé òun mọ́ òun kọ́ wíìkì ni. Ìkejì ẹ̀ nǹkan yóò ṣòun bẹ́ẹ̀ torí pé wọn fẹ́ lo òun bọ ẹni tí wọ́n fẹ́ lò ó lárákùnrin tẹ́fẹ́ gbóhùn lẹ́nu ẹ̀ yìí. Arákùnrin ní ó ṣẹlẹ̀ ní déédéé ọjọ́ kẹta tí wọ́n pa Timothy. Ó ní ọjọ́ kẹta síra wọn ni ìgbà tó gbọ́ kéèsì Timothy ló wò pé ọlọ́mọ àyọmí kẹ́ ìjọ́ kẹta tèmi náà lọ bẹ̀ ní. Ọjọ́ tó ṣẹlẹ̀ sí Timothy ọjọ́ kẹta ẹ̀ gẹ́rẹ́gẹ́ olùdarákùnrin náà lọ lodge sí Hilton hotel lójọ́ pọ́lọ̀ lójọ́ ń tòun torí pé àkọ́ pé bẹ́ẹ̀ ló máa bá lọ. Now ó nígbà kan ní kóun sanwó ó ní àkáǹtì ọmọbìnrin yẹn Adéọlá ni wọ́n fóun ó ní in fact Adéọlá ọgbọ́n lòun bá ní káńtà ó lóun dẹ̀ sanwó sákáǹtì ẹ̀ ó ní òun sì rántí dáadáa kódà ẹ fojú ara yín rí rìsíìtì tó fi sanwó tó já transaction tó ṣe sákáǹtì Adéọlá. Ó nígbà tóun dẹ̀ ṣe bẹ́ẹ̀ tán ó ní rúùmù tí wọ́n wá fún òun ó lóun discover pé rúùmù yẹn ní yàrá ó ló ní ilẹ̀kùn mẹ́ta ẹnu ọ̀nà mẹ́ta ló ní. Ìkejì ẹ̀ tí wọ́n jọ lọ́lọ́run lò sábàbí fún òun náà ìbá gọra ẹ̀ ẹni yìí ìbá sì ti dolóògbé lénìí. Ó ní kejì òun ló sọ pé náà àwọn ò fẹ́ rúùmù tó ló báwọn ní rúùmù ṣe máa ní yàrá ló máa ní ẹnu ọ̀nà mẹ́ta àwọn ò fẹ́ o. Ó ní tó jẹ́ káwọn kó mẹ́ ó ní kódà lẹ́yìn tí wọ́n fóun ní rúùmù òun padà lọ kóun tó gba rúùmù ó lóun kọ́kọ́ jáde òun lọ ra paracetamol lọ ra oògùn ó nítorí pé kò jọ malaria kò jọ kankan ti sáré mú òun. Ó ní lẹ̀kùn mẹ́ta ni yàrá yẹn ní. Èmi ò tí ì wọ hòtẹ́ẹ̀lì kan láì ṣe double room tó jẹ́ pé single ni táwa ní yàrá nílẹ̀kùn mẹ́ta kí ni wọ́n fi lẹ̀kùn mẹ́ta ṣe ní inú yàrá yẹn. Ó nígbà tóun gbọ́ kéèsì Timothy ó ní the same room ni wọ́n fún òun náà ó nílẹ̀kùn mẹ́ta ló sì ní. Ó nílẹ̀kùn mẹ́ta tó ní ìlọ́lọ́ fi yọ òun làwọn bá yarí pé náà báwọn ẹ máa fáwọn ní yàrá ilẹ̀kùn mẹ́ta mo làwọn mọ́tò já sí. Ó ní kọjá sọ́nà inú igbó kan ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ èmi ò mọ̀ sọ bíi tiẹ̀ gangan ṣé Yorùbá lẹ́nu onípọ̀n ni wọ́n ti ń gbọ́ ẹnu oníkànnà ti ń gbọ́ pọ̀ mọ́. Mo fẹ́ ká tẹ́tí wá bẹ̀lẹ̀ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ọmọkùnrin kẹ́ ẹ gbọ́ gbogbo bí iṣu ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́ kí n tó wá sọ̀rọ̀ lé lórí kẹ́yìn náà wá sọ tẹ̀rí sí. Ẹnjìníà mo fẹ́ gbóhùn ọkùnrin yẹn. God bless you, sir. Yeah. Secretary wọn náà, that Tobiloba also, she's part of them. No, secretary. On the 9th. Yes, ma'am. Yes, sir. Go on.
period òun gan mọ̀ ń pa ẹ̀. Mo sún bẹ̀ mo tí wọ́n máa ń gbà content the account tí àwọn tó bá fẹ́ lò Ọlọ́run lórí jọ èmi náà. Ok, yín ti sún bẹ̀ ẹ sún bẹ̀ níjọ́ yẹn. Third day after tí wọ́n pa Timothy síbẹ̀ yẹn. Jésù. Náà lọ fún èmi náà. For God so good ẹ̀ ń tàjọ lọ lónìí mi ò gbọdọ̀ ṣe àlè so room to need 3 doors. Yes. Third day after tí wọ́n pa on the 9th of November, yes. Àwa náà sún bẹ̀ ọpẹ́lọpẹ́ Ọlọ́run glory be to God adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Girl yẹn náà mọ̀ ń pa ẹ̀ that alpha tí wọ́n fi ṣeré tí wọ́n pè ní manager wọn the alpha is not the manager but it's just a planned work. Girl yẹn mọ̀ nípa ẹ̀. Uncle, girl tí ẹ sanwó fún yẹn ẹ má bínú sà ṣé the same way náà ló fi gbowó lọ́wọ́ ẹ̀yin náà ó ṣe gbowó lọ́wọ́ Timothy. Yes, yes, I can even send it to you and you don't care. Please. The same shows on it. You can call, yes, GT will be transferred. The same girl, you know, not the go lower than me now. Jésù. The same girl, me on the on the 9th, me 12,005. No one lower me, yes. That is Adedeji, Adesola, Tobiloba. Yes. Wow. That is on Tuesday, November 9th. They have plans. I'm lọ. I'm not calling to condemn anybody. I don't know anybody, but I have the proof. I can give you the screenshot. Please do. Yes, you will send the whole see. What you think that all over because you can't hear. Ẹ mọ̀ nǹkan tá fi ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ń sọ bí ìgbà tẹ́ pé wọn ẹ̀gẹ́ yìí ò mọ̀ ń pa ẹ̀ wípé wọ́n ń gba owó through another means or whatever. Yes. Ma send the screenshot. Yes, you need to need it for anything. Yes, no, I don't care. Please send it, sir. Please send it. Send it. The same account. Kai. Jésù. Jésù. And then the opposite door will let go for him, but that's one could dash anywhere. And which is the pure lie. So, ẹ má bínú sir, room 10 sọ yìí. Ẹ má bínú sir, hold on sir. Room 10 sọ yìí, only 3 doors. Yes. Mẹ́ta ni the toilet ló jẹ́ kó jẹ́ kẹrin again. Bí tí mo ti wonder nìyẹn, wá tó ṣe máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. The toilet ni door kẹrin tó wọnú room yẹn. God. Gbogbo lẹ̀kùn hòtẹ́ẹ̀lì ẹ̀ tẹ́ bá lọ wò kò sí lẹ̀kùn gidi níbẹ̀. Ìṣòbí méjì náà bí hold gbogbo lẹ̀kùn yẹn ní orílẹ̀ ẹ̀rí láyé yìí. Jésù. I'm coming from Abuja. Mo ń pọ̀ láti Abuja lọ́jọ́ yẹn. Ó rẹ̀ mí ni mo yà pé kí n mo ya Hilton because máa yẹn ní 2 hotels. Wọ́n tọ̀ àwọn kankan lọ sí Hilton Honor and Hilton Royal. Wọ́n dára padà sí Hilton Honor yẹn lọ́jọ́ yẹn. So Hilton Honors yẹn ló ti ń ṣe iṣẹ́ ibi. Yes, Hilton Honor ó wà ní títì. Ẹ bá ṣe ń wọnú Ifẹ̀ tó dé ibi bíríìjì this university tó wà ní Ifẹ̀. Títì gbọ̀ngàn plain road ní the just iṣẹ́ ibi tó ń ṣe mẹ́rin tí ó ti pọ̀ jù. Olúwa o, Olúwa o. Olúwa dúró tì Olúwa dúró àwọn èèyàn ní ká dúpẹ́ fún fẹ́mi yín o pé wọn fẹ́mi yín rúbọ o. My name is there. I'm Okunade Adeyemi. I don't care. Okunade Adeyemi ẹ bá mi sẹ́ndì kíní tẹ́fi lọ́ọ̀jì síbẹ̀ kí gbogbo èèyàn mọ̀ pé olórí burúkú ni wọ́n o àṣírí wọn ti tú o. All right, sir. Thank you so much. Yes, God bless you, sir. Yes, Interfere. It's so sad, honestly. Mo ń sọ nǹkan kan pé àní mi ò tiẹ̀ tí ì bí ẹ mọ̀ pé kí wọ́n wá ní pé ẹ wò má yẹn ó bá ti sẹ́ǹdì receipt tó fi sanwó. Jehovah God. Ẹ wò kó tó fi ṣe transfer nìyẹn. Gbogbo tó fi ṣe transfer. The same hotel. Wọ́n ní tẹ́ bá ti fẹ́ ṣe màdàrú lẹ máa ní kó sanwó pé kíní yín ò ṣiṣẹ́ tẹ́ bá ti fẹ́ fi wọ́n ṣe oògùn owó. What?
tẹ́ bá ti fẹ́ fi wọ́n ṣe oògùn owó ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ní kan sanwó sí the same way tẹ́ni kí Adédoyin Timothy kó sanwó sí àkáǹtì girl receptionist that the same thing receptionist account ni ẹni tó pè yẹn òun ló sanwó yìí sí. It's so sad. That same person wọ́n ní inú rúùmù yẹn ó ní 3 doors. Kí lẹ̀ ń fi 3 doors ṣe nínú one room? Kí lẹ̀ ń fi 3 doors ṣe nínú one room? Wọ́n ní ká má sọ pé gbogbo àwọn olówó wa ní Nàìjíríà ni wọ́n ń ṣe oògùn. Ṣùgbọ́n kí ló dé tẹ́rù wá ní bàwá? Who can we trust? Who can we trust in Nigeria? Okay, àti rí kíní tí mo send ma. So ẹ̀yin lẹ pè lẹ́ẹ̀kan máa stock ni. Ẹ jọ̀ọ́ sà, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Was that the first time you went to the hotel? Yes. That was the first time. That's my first time see Ife láyé mi. Jesus. I'm coming from Abuja because mo ní interview ni mo lọ fún mo ń padà bọ̀ ní but the only thing that I need in the country is just to serve God. Mo kàn ya orí òkè ẹ̀rì mọ̀. I swear to God who made me. Mo kàn pé mbẹ̀ yẹn mo dẹ̀ pledge but kí ọ̀sán máa kájà máa ṣe oore. I gave them something lórí òkè ẹ̀rì mọ̀ but ó wá rẹ̀ mí láti go orí òkè ẹ̀rì mọ̀ yẹn padà. Driving back to my destination nílé Èkó ó ti rẹ̀ mí mo ṣe rò pé let me just kí n ṣàkọ̀ wá bí kan sùn tọ́lọ́run and tẹ́ bá lè ti wọnú hòtẹ́ẹ̀lì yẹn mi mọ nǹkan tó ṣe mo kàn feel weak I can't gbogbo mi lè gbogbo àmì kan ń wúwo mi ò mọ reason mo láti lọ wá oògùn rà mo padà mo tó di pé wọ́n fún wa ní rúùmù yẹn mo ní àtàkùn ìgbé rúùmù yẹn a ò fẹ́ rúùmù tó ní 3 doors àti ìdènà mo ilé ìdásí ìkọjá sí bákónì kan ní igbó díẹ̀ wà bẹ́ẹ̀ yẹn báyìí the other week kan náà wà àmọ́ bí tí yẹn já sí ìkọlá bá wọlé toilet ní kẹrin yes toilet ní kẹrin. Ọlọ́run o uncle ẹni sùúrù sir. You were coming from abroad. You can't hear the caller. Ẹ máa gbọ́ caller yìí ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ gbọ́ ẹ̀rí Ọlọ́run ọba. You were coming from abroad, sir. Àbí? No, from Abuja. From Abuja, but abroad lẹ ń gbé. Yes. Abroad lẹ ń gbé. No, abroad kan ni mo ń gbé. I won't lie, mo apply fún Poland embassy. Okay. But wọ́n deny me. Okay. But okay. Yes, I have the denied letter. But mo wá wò pé wọ́n deny me náà kò sí nǹkan tí mo lè ṣe jẹ́ kí n lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I swear to God who made me. I have the denied letter. Mo borí òkè ẹ̀rì mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣe. Mi ò mọ ntọ́lọ́run fi ṣe. Mo dẹ̀ fún wọn ní 50,000 ní orí òkè ẹ̀rì mọ̀. I have the screenshot for that also. That same day. So you won't deny me, I don't care. Because school ni mo apply for, that's nursing program. Ni mo apply for ní Poland, I paid. But wọ́n tún deny no more good. Mo ti promise Ọlọ́run tẹ́lẹ̀ pé tọ́n bá fún mi ní visa, màá gorí òkè ẹ̀rì mọ̀. Nígbà tí wọ́n tún fún mi náà, ṣé báwa tún ní mi ò ní gun ni, mo fi gorí òkè ẹ̀rì mọ̀. Nígbà tí mo tún débẹ̀, wọ́n pray, àwọn tó ń pray mo dẹ̀ fún wọn ní 50,000. Bí mo ṣe máa sọ kalẹ̀, ó ti wá rẹ̀ mí gan-an. Mo fi ní, mi ò wọ Ifẹ̀ rí nílé ayé mi, mi ò dé Ifẹ̀ rí nílé ayé mi, I swear to God. But mo kàn ní kí n ṣáwá bí kan sùn níbẹ̀ yẹn, nǹkan tó bring about tí mo fi mọ Hilton Honor Hotel nìyẹn. God. So you just went there láti sùn ní alẹ́ ẹjọ́ yẹn. Yes ma. Àkáǹtì ọmọ ẹ̀dẹ̀ lọ ní kẹ́ sanwó yẹn sí. Yes, mo bí wọn mo ní sọ ní POS wọn náà ò ní POS wọn ní kí ní kan wọn ní àkáǹtì bẹ́ẹ̀ tọ́ máa lọ wọ rẹ́kọ̀dì ní gọ́ọ̀mù iṣẹ́ ọ̀pọ̀ wọn máa rí file pé mo sanwó síbẹ̀ gan lọ́jọ́ yẹn and that is the proof they can call GT Bank kan confirm mo send owó sí and that is even it. Ẹ̀yin mélòó lẹ́jọ́ lọ lálẹ́ ẹjọ́ yẹn? Àwa méjì ni. Lẹ́sùn bẹ̀. But the second person ló ń sọ fún mi pé no nílé ìsúnú rúùmù yìí fẹ́ nílé ìsúnú rúùmù yìí nǹkan tí yẹn kàn ń tẹnu mọ́ nìyẹn but glory be to God láti ẹwà life lẹ́nu ìwọ́n tó wájú ti ṣẹlẹ̀ náà ni mi ò ní wà láyé láti give testimony báyọ̀ pẹ́ ní fọ́lọ́run. So ẹ mọ gẹ́ẹ̀ yẹn tẹ bá rí gangan. The hotel receptionist ẹ mọ̀. To God ma. Hello sir ẹ mọ hotel receptionist yẹn ẹ lè dá mọ̀ receptionist yẹn. mo títí kò sí nǹkan tí báwo mi ò ṣe ní dàmọ̀ ibi tó lè dé ṣe ó ní pride jù èmi ni mo split room tó tún fún wa yes I swear to God kò sí mi ò mọ orí from anywhere kò sí nǹkan tí mo fẹ́ bàjẹ́ fún
kò sí nǹkan tí mo fẹ́ èmi mo fìtì room èmi mo lọ kó toiletries àti towel tá a lò níbẹ̀ yẹn èmi ni mo lọ kó wọnú room we don't care. wọn ò care. because gẹ́gẹ́ nǹkan wò báyìí because tó ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tẹ́mi ti ń bọ̀ tí wọ́n ti grant mi ní visa yẹn ló wà ní mind mi tí mo fi ń bọ̀ gbogbo mi ò dẹ̀rẹ̀ mi ò kàn bílí pé tó bá tẹ̀ jábúrò mi náà tàbí tó bá mo sì lè ní mo lọ kó mo fit room yẹn mo ṣe gbogbo ẹ̀. kọ́lọ́ ṣàánú wa ní kọ́ńtì yìí ni kọ́lọ́ ṣàánú wa ní. ẹ ṣe sà ẹ dẹ̀ tí ìrírú àwọn hòtẹ́ẹ̀lì yẹn bẹ́ẹ̀ yẹn rí ẹ tí ìdérú àwọn hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn rí pé kẹ wà lóòtẹ́ẹ̀lì kẹ fíìl bá kan àbí irú nǹkan bẹ́ẹ̀ yẹn àní irú hòtẹ́ẹ̀lì yẹn tó ní kíní àwọn òṣìṣẹ́ sà ẹ ló sà ẹ dẹ̀ suspect gbàtẹ́ dérú hòtẹ́ẹ̀lì yẹn tó máa ní irú it's big enough àbí. very big àfà yẹn àfà tí wọ́n ń pè ní àfà tó ń pè ní mánéjà wọn ẹsẹ̀ ń dùn báyìí ẹsẹ̀ ń dùn kò ẹ ti tẹ́bàtẹ̀ ti rí ẹ ti kọ́sípàtì mi tẹ̀ ti ń wò pé irú mánéjà wo leléyìí yes mi ò rí irú òtẹ́ ọ̀bẹ yẹn rí kọ́lọ́ ń ṣàánú wa ni ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo ti ẹ̀ ṣe wà láì. Ọlọ́run bá ní gbogbo èèyàn bá yín dúpẹ́ o gbogbo èèyàn bá yín dúpẹ́ gbogbo èèyàn bá yín dúpẹ́ lágbára Ọlọ́run ọba tó jẹ́ kẹ́ wà láyé. Go on sir. Yes. Kò dé ṣe pé bóyá ẹ máa lọ sùn nínú ṣọ́ọ̀ṣì ẹ ń forí jólẹ̀ ẹ ń forí kùkù. Even though àbúrò mi pè mí pé òun gbọ́ program mi wọ́n mọ̀ mi I don't go to. bẹ́ẹ̀ ni màá ọpẹ́lọpẹ́ Ọlọ́run kò sí nǹkan bí Ọlọ́run nílé ayé yìí kò sí tí a fi lè wà láyé tí a fi lè live ní life yìí Ọlọ́run. It can only be God. I can even bully I don't mọ̀ pé mo wà ọ̀gá mo wà pé mo wà ọ̀gá I can tell everybody my name. Ẹ sọ fún wa kí gbogbo èèyàn mọ̀ pé ẹni tó mọ Ọlọ́run nìyí tó gba Jésù. Okun Adéyẹmí Andrew lórúkọ mi àbúrò mi gan kó sì pè mí èmi wà níbàdàn nísìnyí ó pè mí láti Èkó nísìnyí òun gbọ́ tí mò ń sọ̀rọ̀ kí n gbọ́ ó dẹ́kun náà ni o àpapọ̀ kí lorúkọ yín ẹ tún orúkọ yín sọ sà. Okun Adéyẹmí Andrew Okun Adéyẹmí Andrew lórúkọ mi. Okun Adéyẹmí. Ẹ̀yin ni Ọlọ́run yọ nínú pé wọn ò lò yín fún rituali ní hòtẹ́ẹ̀lì. Ọlọ́run yọ níbẹ̀ o. Hilton Honor Hotel máa yẹn ní méjì ni Hilton Royal Hotel and Hilton Honor Hotel ní méjì yẹn bọ̀ Hilton Honor gangan ni wọ́n ti ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn kọ́lọ́ ń ṣàánú. Hilton Honor yẹn náà ti ń ṣiṣẹ́ ibi. Yes ó wà ní títì bá a ṣe ń wọnú Ifẹ̀ báyìí and that is my first time tí wọ́n kọ́ dé Ifẹ̀ rí nílé ayé mi ò dé Ifẹ̀ rí dóò máa mo ti kọjá níbi straight bí one university kan roundabout kan báyìí mo ti kọjá níbẹ̀ rí but mi ò wọnú Ifẹ̀ rí first time máa kọ́ wọnú Ifẹ̀ rí nìyẹn nílé ayé mi. wọ́n wá jẹ́ kí Ifẹ̀ sùn yín wọ́n wá wò pé irú Ifẹ̀ yìí ò ṣe ibi tí a gbọ́dọ̀ máa wá. kọ́lọ́run ṣàánú yẹn ni màá ọpẹ́ ní fọ́lọ́run ọmọ kan àwọn ilé tí mò ń sọ yìí láti give testimony ni mo dúpẹ́ fọ́lọ́run bọ̀sọ́májọ́ ọ̀tá mi ti ṣe bákan ni mi ò ní wà láyé láti lè sọ̀rọ̀ eléyìí lónìí táwọn èèyàn náà bá mi dúpẹ́ fọ́lọ́run. èrò tó ń lọ sókè òkun ẹ̀yìn dà ságbàsúlà àti máa wálé iṣẹ́ tó kójú òṣùwọ̀n láti báni ṣètò ìwé ìrìnnà ní kókó ọpẹ́ o ṣíṣe ìwé ìrìnnà dìrọ̀rùn ká báni ṣètò ilégbèé fún ìgbádùn àkókò ìsinmi lẹ́nu iṣẹ́ ìrìn àjò afẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lílọ sí Mẹ́kà òun Jerúsálẹ́mù ó fẹ́ lọ kàwé lókè òkun iṣẹ́ kíkọ́ lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Force Excellent Able Travels and Tours Limited wọ́n gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìn àjò ojú òfurufú Force Excellent Able Travels and Tours Limited àwọn gan lọ́ba láti bá wa dòwò pọ̀ ẹ lè pe 09055052472 ẹ sì lè tí àtẹ̀ránṣẹ́ sórí +639174163 wọ́n wà ní nọ́mbà 45 Shokenway Òkè Ìjẹun Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ẹ lè kàn sí www.excellenttravels.com.ph Force Excellent Able Travels and Tours Limited ìrìn àjò dìrọ̀. Mr. Okun Adéyẹmí Andrew ẹ̀rí pọ́lọ́n ló yọ yín
mo bá yín dúpẹ́ o, mo bá yín yọ̀. Mo wá fẹ́ kí kinní kan yé wa pé nǹkan kan wà tí wọ́n ti dẹ́lẹ̀ sí inú Hilton Hotel and Towers and Honors. Gbogbo ẹni tí wọ́n bá ti fẹ́ lò wọ́n ti ṣe nǹkan kan sí inú bẹ̀yẹ tó jẹ́ pé àmì máa sọ fún wọn wípé lágbájá yìí ẹran wa ni. Ló ṣe jẹ́ pé àmì kan máa sọ àwọn tí wọ́n ṣe, àwọn tí wọ́n fẹ́ lò nǹkan kan á ṣẹlẹ̀ sí wọn, àwọn á dẹ̀ mọ̀ ní control room tí wọ́n táwọn ń lò. Ṣùgbọ́n ẹni tí ò bá wúlò fún wọn nǹkan kan ò ní ṣe onítọ̀hún. Oní tó máa kó Mr. Okun Adéyẹmí Matthew yọ ló sọ wípé kí ọmọkùnrin kó jáwọn méjì ni wọ́n jọ lọ. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí Timothy Adégòkè ló máa ṣẹlẹ̀ sóhun náà, tàbí ní ìbáṣẹlẹ̀ sóhun náà. Torí pé kí ni mo lè pè páyépáyé ti pa iye ẹ̀, páyépáyé ó ti pa iye ẹ̀. Wọ́n ò fún ní toilet roll, wọ́n ò fún ní gbogbo tó yẹ kán fún lóòtẹ́ tó náà ti fọkàn sí pé ìwọ tó máa tó dòkú. Ó lòun tún padà bọ́ sísàlẹ̀ wàá gba gbogbo nǹkan ìlọ́wọ́ wọn ní reception. Ó dẹ̀ ní the same system, the same way tí Timothy Adégòkè fi sanwó lòun náà fi sanwó. Èèyàn kan ló sẹ́ndì fídíò yẹn sí mi wípé kí n gbọ́. Èyí tó tún fọ́nì jù ni pé arákùnrin yìí tó wá fi ìdí òótọ́ múlẹ̀ transaction tó ṣe sí hòtẹ́ẹ̀lì wọn tí arábìnrin yẹn tó sẹ́ndì ẹ̀ sákàtì reception ó sẹ́ndì transaction ẹ̀. Ẹ̀yin náà kúkú wò ó láti fi yé wa pé kì í ṣe just ordinary caller tó kàn rò lọ́kọ̀ rẹ̀ pé jẹ́ kí n parọ́ mọ́ Timothy Adégòkè àbí kí n parọ́ mọ́ Hilton Hotel. Ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ní lọ jẹ́ wípé Timothy pẹ̀lú ẹnìkan ni wọ́n jọ lọ sótẹ́ẹ̀lì yẹn jọ yẹn ni ikú ìbáré lórí Timothy bí kú ti ṣeré lórí arákùnrin. Ìdí rèé o, radọ̀radọ̀ tó máa ń ra ẹ̀dọ̀ iye ráyèráyè tó máa ń ra iye àwọn tí wọ́n bá fẹ́ lò tí wọ́n bá wọ inú Hilton Hotel tí kì í jẹ́ kán rí ní tó yẹ kán rí. Ráyèráyè yẹn ò kì í mú ẹni tó bá nílò. Ẹnì kejì tó bá jẹ́ pé àwọn méjì ni wọ́n jọ lọ pẹ̀lú Timothy, bárakùnrin yìí ti ṣe lọ pẹ̀lú ẹnì kejì ni. Ráyèráyè yẹn ìbá má mú ẹnì kejì, ìgbà jẹ́ kí Timothy náà rí pé yàrá tó fún ẹ yìí yàtọ̀ sí nǹkan fún ẹ tẹ́lẹ̀. Eléyìí ní ilẹ̀kùn mẹ́ta, kí la fẹ́ fi ilẹ̀kùn mẹ́ta ṣe? Ló ṣe jẹ́ pé ẹnì kejì arákùnrin ló ṣí arákùnrin níyè pé yàrá tó nílẹ̀kùn mẹ́ta kí la fẹ́ rárá o, àwọn òsúnú yàrá tó nílẹ̀kùn mẹ́ta o, ní kú bá yẹ̀ lórí ẹ̀. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni bá a ṣe gbọ́ ti Timothy Adégòkè láàbá tó gbọ́ ti kí arákùnrin Adéyẹmí Andrew láàbá tó gbọ́ tiẹ̀ náà. Ẹ wá jẹ́ kí n sòdodo fún yín, kọ̀ǹfàmù leléyìí wípé ṣe rírú àwọn Mr. Adéyẹmí Andrew yìí kò sí kú lójú yín, kò sẹ́ni fẹ́ gbé yín. Mo ti try láti pe nọ́mbà arákùnrin yẹn títí kò mọ̀, ó mọ̀ọ́mọ̀ kò fẹ́ dá mi lóhùn ṣe ló ń pa torí ẹ̀rù ń bà pé bóyá kò kú mẹ́ni sọ̀rọ̀ lórí ìjókòó bí gbà tẹ́ ń wo fídíò yẹn. Mò ń try láti contact máa yẹn, mò ń pe nọ́mbà ẹ̀ títí tí kò ó gbé, ṣùgbọ́n ó ń tó ń sọ ohun tí ò tiẹ̀ ó lóhun òun ò gẹ́ẹ̀tì tí mò ń sọ ìyọ̀rọ̀ yóò yé òun mi ìdẹ̀ bá wí. Àwọn ẹbí á ti pè lẹ́yìn tó ṣe fídíò tẹ́ ń wò yẹn pé ọ̀gbẹ́ni etí ẹ̀ mélòó, kó má lọ rò pé lára àwọn tí Adédoyin fún lówó ló fẹ́ track òun down ló fẹ́ pa òun, kì í ṣe bẹ́ẹ̀ o.
tí Mr. Timothy bá ń wò mí Mr. Adéyẹmí Andrew tẹ́ ẹ bá ń wò mí èmi kì í ṣe ẹni tó fún lówó o ìbá dùn mọ́ mi tẹ́yìn náà bá lè pè mí kájọ sọ̀rọ̀ one on one ó wù mí kódà á wù mí pàápàá kí n ṣe fídíò call pẹ̀lú yín káráré rí yín kó má jọ òun yín lásán náà máa gbọ́ kí wọ́n gbọ́ látẹnu yín tún direct ègé kan tuntun gbọ́ wípé authentically o tàbí kẹ́ send receipt kẹ́ send transaction yẹn kẹ́ send ẹ̀ sí mi. irú àwọn fáàtì báyìí ló máa fìdí ẹ̀ múlẹ̀ pé they are killers in that hotel apààyàn ni wọ́n lọ́tẹ̀ẹ̀lì yẹn. ẹ jọ̀ọ́ ṣé gbogbo ìgbà ni àkáǹtì wọn ò ṣe é sanwó sí ni ló fi jẹ́ pé àkáǹtì ọmọbìnrin yẹn ni wọ́n máa ń sanwó sí ṣé gbogbo èèyàn tó bá lọ etí òtẹ́ ni wọ́n máa ń sanwó sákáǹtì ọmọbìnrin yẹn ni. now receipt tí wọ́n fi mọ̀ pé Timothy lọ sótẹ́ẹ̀lì yẹn lára àwọn receipt previous receipt tí Timothy fi lọ́ọ̀jì sótẹ́ẹ̀lì yẹn ó ní ìyàwó ẹ̀ wá nílé wọn l'Àbújá tó sẹ́ǹdì sí Gbadé ní Èrúwà tí Gbadé mú lọ sí Ìbàdàn tí wọ́n lọ lò fi trace tó fi tí díẹ̀ fi múlẹ̀ wípé ó lọ́ọ̀jì sótẹ́ẹ̀lì Hilton hotel. now ní ìjọ tí Timothy tó lọ́ọ̀jì síbẹ̀ tí wọn ò tí ì ṣetán láti lò rìsíìtì hòtẹ́ẹ̀lì yẹn ni wọ́n fún hòtẹ́ẹ̀lì yẹn gbọ́gbọ́ dẹ̀ ló sanwó sí kò sanwó sínú àkáǹtì ọmọbìnrin yẹn. Tèmítọ́pẹ́ àbí kí lọmọbìnrin yẹn ń jẹ́ kò sanwó sínú àkáǹtì ẹ̀ rárá o inú hòtẹ́ẹ̀lì ló sanwó sí hòtẹ́ẹ̀lì àkáǹtì ló sanwó sí ṣùgbọ́n ọjọ́ tí wọ́n máa lò hòtẹ́ẹ̀lì ọmọbìnrin yẹn ló àkáǹtì ọmọbìnrin yẹn ló sanwó sí definitely ìjọ tí wọ́n bá máa lo èèyàn ẹni tó bá sì máa lò aṣọwó sákáǹtì ọmọbìnrin yẹn wọ́n á sì fún ní yàrá onílẹ̀kùn 3 tí ń ṣe ilé ikú tí wọ́n kọ́ síbẹ̀ definitely tí wọ́n bá aláwọ̀ wọn kan sì máa lo hòtẹ́ẹ̀lì yẹn lọ ọmọ Nàìjíríà tó sì máa kú sí pọ̀ ọmọ Yorùbá tí wọ́n máa lò ń bẹ̀ yẹn sì pọ̀ torí yàrá ilé ikú yẹn sì máa operate. So the hotel has to be demolished. Mo sọ nínú fídíò mi jẹta ẹnìkan bú mi dáadáa pé arúgún lèmi èmi ṣe bá ní kí wọ́n lọ destroy iléèwé àti hòtẹ́ẹ̀lì ara àdí tó fi gbọ́dọ̀ destroy hòtẹ́ẹ̀lì yẹn ni slab níbẹ̀ kì í ṣòtẹ́ẹ̀lì gbogbo àwọn tó dẹ̀ ṣiṣẹ́ lótẹ́ẹ̀lì yẹn pátá ni wọ́n ní full knowledge of what is happening there gbogbo wọn ni wọ́n mọ̀ pé wọ́n ń pààyàn ń bẹ̀ kò sí àbáyọ kan kò sí ọ̀nà àbáyọ kan lọ́rùn ọ̀pẹ gbogbo wọn mọ̀ I'm saying it categorically wọ́n mọ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀. arákùnrin ló sọ yìí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn orú ẹ̀ ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ hòtẹ́ẹ̀lì kan ṣé ẹ rí àwọn tí wọ́n ń ṣerú nǹkan yẹn láwọn hòtẹ́ẹ̀lì wọn ibi méjì nírú ètùtù owó bẹ́ẹ̀ dùn láti ṣe wọ́n dẹ̀ máa ń ní nǹkan méjì wọn á lọ́tẹ̀ẹ̀lì wọn níléèwé wọn á ní hòtẹ́ẹ̀lì wọn á ní skul tó bá rí èèyàn tó máa lò skul wọn á rí mú ní hòtẹ́ẹ̀lì kò sídìí méjì tí Adédoyin tó fi kọ́ léèwé àtòtẹ́ẹ̀lì kó lè máa rí àwọn ẹran ètùtù tó fẹ́ máa lò ní nǹkan méjì dẹ̀ ló fi wọ́n ṣe ipò tí wọ́n ń wà yẹn ipò tí wọ́n ń wá wọ́n ń lo nǹkan báyìí fi gbé ipò ló ṣe jẹ́ pé àsìkò ẹ lọ ṣọ́gbà tí ẹ lọ kan tí mo sọ ìsílẹ̀ ẹ rí pé jíjìyàn gbé láti 2021 ó rápáǹtì gan ẹ rí pé tó bá dìbò tán 2023 á stop èyí tí mò ń sọ yìí ẹ̀kọ́ lẹ̀ mo ti máa ń sọ tipẹ́ tó bá tásìkò pẹ́lẹ́ṣọ̀n bọ̀ jíjìyàn gbé máa ń rampant kò sí nǹkan tó wá ju pé olóṣèlú ń lò fún láti dépò wọ́n lú ẹ̀jẹ̀ yàn láti dépò wọ́n máa ń lò ó
wọ́n ń lo nǹkan nú ara ṣẹbẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ ní Anambra State the same hotel náà ló tún ṣẹlẹ̀ ní Anambra State hotel tó léwu náà wọ́n lọ ṣe patí arákùnrin yẹn sì rí pé lẹ̀ ti ṣú ó dẹ̀ wò pé wẹ́ọ́ jẹ́ kóun ya hotel tó súnmọ́ yìí kóun sùn state ibi ìlú yẹn kọ́ ló ti wá kóun dẹ̀ yóò tẹ́ kóun sùn ó sì wọlé bẹ̀ ó sùn àwọn ọ̀rẹ́ ẹ̀ ní fún knowledge kò sùn lóòtẹ́ẹ̀lì yẹn kílẹ̀ mọ́ wọ́n ti pa lóòtẹ́ẹ̀lì wọ́n ti yọ ọ̀kan lára ẹ̀ tí wọ́n ti ẹ̀ fojú hàn àwọn yọ hóró pọ̀ lọ wọ́n yọ tokótẹ́pọ̀n wọ́n dẹ̀ gbé bí ọkùnrin yẹn wọ́n lọ gbé sílé ìtẹ́kù ní mọ́ṣúárì fúnra wọn láìsọ̀ fẹ́nikẹ́ni àwọn ọ̀rẹ́ arákùnrin yìí gbà lẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ ìwà rò pé àwọn yẹn kọ́kùnrin kọ́rẹ́ wa ti dé bẹ́ẹ̀ kó ti yọ sí wa àbí báwọn àtọ́jọ́ lọ ṣe pátí àwọn yẹn wá lọ sótẹ́ẹ̀lì àwọn olótẹ́ẹ̀lì wá ní ó yọ̀ ṣubú lórí táìsì ó dẹ̀ ti kú àti gbé lọ mọ́ṣúárì náà yẹn lẹ̀ ṣe kí ni èèyàn yọ̀ ṣubú ṣé nígbà tó fìlì lọ́jà kìíní tó fìlì fún yín kò kọ́ next of kin síbẹ̀ kò kọ́ phone number ẹ̀ sí ẹ lè pe next of kin ẹ̀kẹ́ sọ fún ẹ lè dúró dàwọ̀ ọ̀rẹ́ ìtajọ dé lánàá kẹ́ ẹ fi kẹ́ ẹ jẹ́ kárí ẹ mú wa nìṣó níbi tẹ́ ẹ gbé sí náà bá mú wọn débẹ̀ ìyẹn bá ṣí gbogbo ara ọ̀rẹ́ lórí pé wọ́n ti yọ tokó tẹpọ̀n lọ Anambra ló ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì náà ni ok wọ́n ṣe bẹ́ẹ̀ tán ìyẹn lọ ibi náà tún ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ arákùnrin yẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn ló ṣẹ̀ wá pé àwọn ẹbí ikọ́ bàbá ti ṣẹlẹ̀ sọmọ yín o wọ́n dẹ̀ lóní o hòtẹ́ẹ̀lì bàbá ló lo ìyẹn ló blow alarm làwọn ẹbí náà tún fi dìde kéèsì yẹn náà tún wà mẹ́ o ẹnìkan náà rí kó yọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kó tó di pọ́rọ̀ tí mo ti ṣẹlẹ̀ mo ti gbé kéèsì yẹn wá ọlọ́run orí kó ìlera nígbà tá a ṣe bẹ̀rẹ̀ kéèsì Timothy ni orí kó yẹn náà yọ ẹ̀já tuntun gbọ́ ká lè mọ̀ pé wọ́n presently kí olórí ṣọ́ orí ni wọ́n lo àwọn èèyàn presently but one thing ni pé kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì o gbogbo ẹnu ni mo fi sọ pé kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì ó lè gbé wáyìí ọ̀rọ̀ tí mo tún fẹ́ gbé wáyìí arákùnrin kan lẹ́kọ̀ọ́ òun náà lọ́jì sótẹ́ẹ̀lì ìtọ́jú ẹ̀rí ń bẹ̀ náà tó rè ṣe rí tó bá ti ń tásìkò póṣèlú ń bọ̀ àwọn olóṣèlú mo sọ́rí láti sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí mo mọ̀ tó ń ṣẹlẹ̀ ni ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ déètì ẹni tí mo sọ̀rọ̀ ìsílẹ̀ ẹ rí i pé láfítà election 2023 ìyẹn tẹ́lẹ̀ṣọ̀ wọn bá wà ábọ̀ nítorí a máa sọ yẹn ní Yorùbá nígbà tá a bá dé Yorùbá Nation Now ṣùgbọ́n after 2023 election ìyẹn tó bá wà rárá ẹ rí i pé gbogbo apààyàn ajíyàngbé yìí kó máa stop á wá ku àwọn tí wọ́n ń fèèyàn ṣòwò á ku àwọn nìkan mo tún fẹ́ táṣìírí kan fún wa sí i ṣé ẹ rí gbígbé tí Fúlàní gbé àwọn èèyàn tó jẹ́ pé nígbà míì tí wọ́n bá gbá àwọn èèyàn wọ́n á ti pa wọ́n most of àwọn tí wọ́n ń filẹ̀ sọ pé wọ́n ń pa àwọn èèyàn lójú àwọn wọ́n ń gé ọyàn obìnrin wọ́n ń gé abẹ́ kí ló fi ṣe kí ló Fúlàní fi ṣe a máa sọ yẹn tá a bá dé Yorùbá Nation Now ẹ sáà ní sísì Yorùbá Nation Now tèmi torí pé Yorùbá Nation Now tèmi ọ̀rọ̀ gidi tààrà máa bọ́ ń bẹ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn àbí ká ẹjá sáré gbọ́ díò yẹn ẹjá sáré gbọ́ mọ́ ń bọ̀. òun ló pọ̀ ń bẹ̀ mo pàdé olórin gbajúgbajà Oyèkàchí Owenu akíra ń bẹ̀ briefly àbí àwọn wá ṣe nǹkan yá wọn ní nǹkan tán wá ṣe ń bẹ̀ bí mi ṣe wọ yàrá mi lọ lókè tí wọ́n fi mí sí ajá kejì second floor ni mo wà lóòtẹ́ẹ̀lì yẹn yàrá mi dẹ̀ kọjú sí géètì àti wọnú hòtẹ́ẹ̀lì ó kọjú sí títì torí hòtẹ́ẹ̀lì ẹbí junction main road níbi tó wà
so bí mo ṣe wọlé ọkí tó wọlé ọmọ tó gbé mi lọ mọ́tò pọ̀ ń bẹ̀ ọmọ yẹn wá ń dọ́gbọ́n ṣẹmọ àwọn ọmọ ìsìn afẹ́ máa rí mọ́tò ẹ̀gbọ́n tí mọ́tò yẹn tó fìpó wà òkè afẹ́ gbé lọ báwọn ọ̀rẹ́ mo ṣe já mọ́tò yẹn ní ìgbà yẹn ni bá ní ok èmi náà wá ṣe bí ẹni pé kò yé mi ní bá ní ok máa gbé lọ ṣùgbọ́n tí n bá ti pè é láàárọ̀ kò tètè wá gbé mi torí ibi tá a fẹ́ lọ ọmọ yẹn ṣe lọ́ǹtì ẹ̀ nìyẹn bá wà lórí bẹ́ẹ̀dì mi ó ti ń wọ bíi bóyá bíi 12:15 sí 12:20 mo kàn ń gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́ nǹkankan ní iwájú ìta hòtẹ́ẹ̀lì ṣáà ń gbẹ bí ìgbà téèyàn ń gbẹ́ kó ṣe. ṣé yàrá tó fẹ́ yẹn súnmọ́ ojú títì tó bẹ̀ yẹn. yàrá mi ló kọjú sí títì ó kọjú sí gate. gate kò sí gbogbo tó bá yẹ pé ẹni tó fẹ́ máa wọlé ní hòtẹ́ẹ̀lì mo fẹ́ máa wọ yàrá mi ló fèsì gate window mi fèsì gate. so láti inú yàrá mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní títì ni mo lè máa wò. bí mo ṣe ń gbọ́ tí wọ́n ń gbẹ́ kòtò yẹn wọ́n ṣà ń gbẹ́ nǹkan tó kọ́ wá sí mi lẹ́mìí ni pé ojú ọmọkùnrin rí tó àwọn ọmọ plumber yìí wọn fẹ́ ṣe renovation ní ọ̀sán torí àwọn hotels wọn fẹ́ ṣe lọ́sàn pé plumber ló ń wá sí mi lẹ́mìí bí mo ṣe ń rò ó pé iṣẹ́ yìí nísìnyí àmọ́yé tó máa fún bóyá owó yẹn gan ọ̀pọ̀ tí ò sí lọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí tó wá ṣiṣẹ́ mo ṣáà ń rò yẹn ni mò ń rò ẹbí yẹn kàn déédéé sọ fún mi ni pé kí ló dé tó dìde kó yọjú nǹkan tó ń ṣe nísàlẹ̀ kọ́kọ́ ìgbọ́n ẹ̀ bóyá mi ni mò ń rò but mo gbọ́ ohun yẹn tó sọ pé kí ló dé tí mi yọjú kí n wò sálẹ̀ mo gbọ́ ohun yẹn tó sọ fún mi kò ju bí ìṣẹ́jú mẹ́rin. kìrìsìtẹ́nì ni yín ni àbí mùsùlùmí. kìrìsìtẹ́nì ni mí. ok ìdílé mùsùlùmí láti rí. ok so kò ju bí ìṣẹ́jú mẹ́rin sígbà yẹn lọ ẹ̀mí yẹn tún sọ bí ìgbà tó sọ this time òyìnbó ló sọ why not to rise up and check. orúnkún ni mo gbé dìde látòrí bẹ́ẹ̀dì mi bá dìde. ẹlẹ́wọ̀ jàlámíà ni mo wọ̀ funfun mo ti wà lórí bẹ́ẹ̀dì bọ̀ nǹkan tí ò jẹ́ kí n sùn lásìkò yẹn kò yé mi mo mọ̀ pé àánú ọlọ́run ni ò jẹ́ sùn bí mo ṣe dìde nìyẹn bá lórí orúnkún mi lórí bẹ́ẹ̀dì bá ra kákọ́tìn bọ̀ kí n tó kákọ́tìn yẹn kí n tó dìde yẹn mo bá bẹ̀rẹ̀ sí gbọ́ òórùn bí àwọn tùràrí tó ń dáná sun òórùn yẹn wá ń kilẹ̀ ó wá ń bo gbogbo environment hòtẹ́ẹ̀lì yẹn ìyẹn ló tún wá jẹ tètè. má jẹ pé bóyá bí àwọn ìjọ aláṣọ. mo yẹ mi ń wò pé bóyá ìjọ aláṣọ funfun ló wà nítòsí bí ṣùgbọ́n bí kíní yẹn ṣe ń ru bó ṣe ń rùn wọlé ó fi hàn pé inú ọgbà yẹn ni wọ́n ti ń dáná yẹn n bá dìde n bá wò sàlẹ̀ ìsàlẹ̀ tí máa wò báyìí kòtò ni mo rí tán gbẹ́ kòtò tó round. bí kànga bí ìgbà téèyàn ń gbẹ́ kànga kékeré. ṣé àwọn haúsá ní bá wọn gbẹ́ kànga. ẹ̀yà bí haúsá náà bá fẹ́ gbẹ́ kànga òru lẹ́nu àbáwọlé hòtẹ́ẹ̀lì sí inú hòtẹ́ẹ̀lì. ẹnu àbáwọlé kò ń ṣe síta. ṣe mọ̀ pé géètì la ìta àti inú láàrin. bẹ́ẹ̀ni nínú. ló ń gbẹ́ then mo rí i pé mo rí ẹni tó ní hòtẹ́ẹ̀lì ó wọ jàlábíà funfun ọmọkùnrin kan wọ bíi 3/4 ìyẹn ló ń gbẹ́ kòtò àwọn méjì kan dúró wọ́n ń wọ̀nà tí mọ́tò bá ti wá ń bá àwọn mọ́tò kọ̀ọ̀kan tó ń kọjá lóru ẹni tó ní hòtẹ́ẹ̀lì á sáré jáde á yọjú á ní kán dúró tó bá ti rí pé mọ́tò yẹn ti lọ tán á ní kán kọ̀ntínú bí ìgbà tí àwọn adigunjalè tán pètèpèrò wọn ni mo kàn ń wò wọ́n mo wá ń wòra mi mo wá ń wò nǹkan tó ń ṣẹlẹ̀ bí mo ṣe wá ń wò mo wá wò pé. pẹ̀lú ìwòye yín ǹjẹ́ ẹ rò pé àwọn èèyàn sùn sótẹ́ẹ̀lì náà àwọn èèyàn tó ń check-in bóun ó ṣe fẹ́ pọ̀ tó. ní alẹ́ ìgbà tí mo débẹ̀ kò fẹ́ẹ̀ jọ pé àyè ṣì máa kù mọ́ fún ẹnikẹ́ni inú ibẹ̀ kún fọ́fọ́ ibẹ̀ kún gbogbo ẹ̀rọ gidigidi mọ́tò kún ìyẹn gan lọmọ yẹn tó gbé mọ́tò mi lọ ló fi rí mi mú mọ́lẹ̀ torí èmi náà wò pé tá a bá tiẹ̀ fẹ́ gbé mọ́tò ìwọlé a máa ara ògiri bá ní kó máa gbé mọ́tò yẹn lọ torí gbogbo bẹ̀ dì. So bí mo ṣe wá bẹ̀rẹ̀ sí wo nǹkan tó ń ṣe bí olè mo rí i pé àkọ́kọ́ náà tí n bá fẹ́ tiẹ̀ kúrò lọ́la ẹnu ọ̀nà náà ni máa dá kọjá wọ́n dẹ̀ bu kòtò yẹn tó ráǹdì ní déédéé. sì mọ́ ohun tó fẹ́ sin síbẹ̀. nǹkan tó fẹ́ bò síbẹ̀ kò yé mi mo ṣáà mọ̀ pé wọ́n máa gbà lára èmi náà kọjá ń bẹ̀. torí tẹ bá fi gbabẹ̀ kọjá. tí n bá fi gbabẹ̀ kọjá kò sí ọ̀nà míì tá a máa gbà ọ̀nà ẹlẹ́sẹ̀ àti géètì ló wà níbi tó ń gbẹ́ kòtò yìí sí. bí mo ṣe wá ń wò wọn nísàlẹ̀ yẹn ẹ̀mí kankan sọ fún mi ni pé ìwọ ni wọ́n fẹ́ lò. ohun tí mo gbọ́ yẹn báyìí n bá bẹ́ dìde lórí bẹ́ẹ̀dì n bá wò yíká òkè tí mo wò mo rí i pé abẹ́ dẹ́kì ni mo wà. tí a bá tiẹ̀ fẹ́ sáwọnú ceiling kò ṣeé fọ́ window rèé burglary proof wà bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti wá wò pé tọ́ ó wá pè mí àtórí mi kí n jàjà ní mi báyìí fi ọwọ́ mi lẹ̀ ní ẹ̀ wà báyìí. so ìyẹn ni mo wà lẹ́nu ẹ̀ ní bá wo
àyíká mo rí wardrobe mi kò ń ṣe èyí tí wọ́n ṣe permanently mọ́ ara ògiri ètò tó ṣe sún síwájú sún sẹ́yìn ni n bá fi gbogbo agbára mi n bá fi wọ́ wardrobe yẹn n bá fi ti ẹnu lẹ̀kùn mo wá dúró mo ń wò. tán bá tẹ̀ fẹ́ sílẹ̀kùn ilé àwọn wọn dání ẹ̀mí yẹn ní ìpa tán bá fi sí orí ẹ̀ ní wardrobe yẹn ti máa dá. kò tí mò ń sọ yìí ó ti ń súnmọ́ aago méjì bọ̀ díẹ̀díẹ̀ torí gbogbo ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ láti aago méjìlá kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo dírámà yìí bẹ̀rẹ̀ a wà lẹ́nu ẹ̀ títí di bí aago méjì kọjá kọlọ́run tó yọ mí. náà bọ́lọ̀ ń ṣe kó mi yọ wardrobe tí mo wá tì yẹn tẹ́mi yẹn sọ pé tí wọ́n bá fìpá sí orí ẹ̀ ló ti máa dáhùn bá tún ọwọ́ mi tí mo fi wọ́ wardrobe sẹ́nu ọ̀nà ló fún ilẹ̀ tún wọ́ padà kí ló wá kù tí n fẹ́ mú n bá tún lọ́gẹ̀jì kékeré tí mo gbé wá n bá ń wà bóyá mo tiẹ̀ lè rí sharp object tí máa mú dání kò sí. bí spanner bí driver àbí bí scissors kò dẹ̀ sí tí tools bá tiẹ̀ máa wà inú mọ́tò tán ti gbé lọ ló wà kò dẹ̀ sí kí mọ́tò náà lọ́wọ́ mi tí mo lè lò ojú mi wá lọ sí ara kí ẹnu lẹ̀kùn kí yẹn méjì ni rántí dáadáa n bá rọra fa kí yẹn yọ mo yọ dání ẹ̀mí yẹn bá ní kí n ti kí yẹn bọ̀ kí n ṣílẹ̀kùn bá yí lẹ́kìnní ẹ̀kejì pẹ́kẹ́ bá yọ kí yẹn dání ẹ̀mí yẹn wá ní ṣílẹ̀kùn yẹn ilẹ̀kùn yẹn ti máa ṣí báyìí àwọn mẹ́ta ni mo bá lẹ́nu ẹnu ilẹ̀kùn mi ọwọ́ wọn ti fẹ́ gbélé ilẹ̀kùn yẹn tí mo ṣí mo bá wọn wọṣọ funfun wọn kó ilẹ̀kẹ̀ sọ́rùn obìnrin kan ọkùnrin méjì. ṣé ìṣe fíìmù lẹ́wọ̀ sá. èmi ló ṣẹlẹ̀ sí. kì í ṣe pé nínú fíìmù. tí èèyàn bá sọ fún mi èmi náà ní bóyá fíìmù ni bẹ́ẹ̀ ṣe ń béèrè lèmi náà máa béèrè lákó lè dá mi lójú ṣùgbọ́n èmi tó ṣẹlẹ̀ sí ni mò ń sọ̀rọ̀ yìí bó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tá a máa wò pé ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀. orí bẹ́ẹ̀ ẹni bá sì ti kú ẹni bá ti bá rìn. nǹkan tó máa ń gbẹ̀yìn ní orí bẹ́ẹ̀ apá kan á dúró wọn ni wọ́n parọ́ mọ́ wọn ni apá kejì á ní ẹni tó bóyá kò tiẹ̀ sún bẹ̀ bóyá kò sí bẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ ó ti lọ. kò ní lè síbẹ̀ láti sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sóhun. so bí mo ṣe ń ṣílẹ̀kùn yẹn dédé ọwọ́ ẹ̀ ó fẹ́ gbọ́wọ́lé lẹ́kùn yẹn kó ṣílẹ̀kùn. ọkùnrin kan lára àwọn mẹ́ta ọkùnrin méjì obìnrin kan obìnrin yẹn wọ ìró àti bùbá aṣọ funfun ó kó lẹ́kẹ̀ẹ́ pupa sọ́rùn àtọwọ́ àwọn ọkùnrin yẹn náà kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn wọ́n wọ dàńṣíkì funfun bí àwọn olóòṣà oko bí àwọn olóòṣà funfun aṣọ funfun làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀ wọ́n bá ní mo rò bóyá rúùmù yèyé ni bíbá ẹni sọ́ọ̀rì yèyé èwo yèyé tó wá jẹ́ kò yé mi pé yèyé kan tẹ̀ wà nínú hòtẹ́ẹ̀lì níbì kan wọ́n máa ń fẹsẹ̀ gbálẹ̀ bí ìgbà téèyàn ń fẹsẹ̀ gbá ọsàn tó ń gbà síra wọn yẹn mo wá dúró ẹsẹ̀ mi kan lẹ́nu ọ̀nà yàrá ẹsẹ̀ mi kan ní pásíjì hòtẹ́ẹ̀lì bá di kí yẹn mú pé ẹ̀yin mẹ́ta ní kẹ́tì ẹ̀ tó kì mí mọ́lẹ̀ èyí tó jẹ́ obìnrin tó bá jẹ́ ọrùn ẹ̀ ni mo bùjẹ́ màá máa bùjẹ́ bí súyà èyí tó jẹ́ ọkùnrin náà tó bá jẹ́ ọrùn ẹ̀ ni mo ti kí yìí bọ̀ mo ṣáà mọ̀ pé màá dá méje èèyàn méjì kan tó mú mi ẹ̀mí mi ti pin pé mo gbọ́dọ̀ jàjà ẹ̀mí mi lórí ọwọ́ tí mo wà yìí nọ́mbà rárìn lọ bẹ́ẹ̀ náà ń wò mí náà ń bá sáré mú fóònù ọmọ tó dẹ̀ ti sùn tẹ́ ẹ̀ bá gbàgbé ó ti ń tó bí aago méjì òru bá pọ̀ mọ̀ yẹn pé wàá gbé mi kúrò lóòótẹ́ wọ́n wá ọmọ tó gbé mọ́tò mi lọ lójú oorun ló ti dìde lóní àdúgbò òun kínní kan ṣóun máa lè jáde mú ni tó bá ti rí àwọn ọlọ́pàá sọ pé ó fẹ́ lọ bẹ́ẹ̀ gbọ́. wọ́n pè é lólè. wọ́n máa pè é lólè jẹ́ kó máa tẹ̀lé ẹ̀ bọ̀ tó máa dé màá yanjú wọn tó bá ti wá gbé àbó fẹ́ kílẹ̀ mọ́ kó máa regret pé o tètè gbé gbèsè. o bá sì mọ̀ kó ti wá. wọ́n fẹ́ fi mí wọ́n wẹ́ni tó fẹ́ lò ń bí báyìí ìyẹn ló wá jẹ́ kó máa bó ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ mo rántí pé ní kà bí boxers ló wọ̀dé àti t-shirt kí n tó rí èyí tó máa wá ṣẹlẹ̀ tó wá fi confirm gbogbo èyí tí mò ń sọ ni pé bí bọ́mọ yẹn bó ṣe déédéé pè mí nìyẹn. látẹnu géètì ó lóun ti wà ń sálẹ̀ ó ní ọ̀nkú dírámà máa ń ṣẹlẹ̀ ń bí báyìí wọ́n máa deny pé àwọn ò ní àlejò kankan ní hòtẹ́ẹ̀lì àwọn wọ́n láwọn ò ní gẹ̀ẹ́sì kankan bí báyìí ó ní tó jẹ́ òun lòun fíìlì fọ́ọ̀mù mo ní ẹ̀ ṣèbí wọ́n ló fíìlì fọ́ọ̀mù mi ni mo sign mo ní máa sọ fún wọn bẹ́ẹ̀ yẹn pé iná ni máa dá sun hòtẹ́ẹ̀lì yìí tó bá jẹ́ kí gbogbo àjò náà mọ̀ ó tẹ́ mi lọ́rùn pé bọ̀kọ̀ sẹ́ni tá jáde ní báyìí kí n tó sọ nílẹ̀ tán bí mo yà àti bàtà àti gbogbo mo ṣe fa àti mo máa fàṣàbíyá bí mo ṣe ń sá lọ sàdẹ̀ yìí tó wá yà mí lẹ́nu pé láti floor tó tẹ̀lé ibi tí mo wà náà ti pa gbogbo náà bẹ̀ floor mi nìkan ni náà wà tó fi dé reception tó wà sálẹ̀ ọmọbìnrin kan wà ní reception yẹn tó jókòó nìyẹn ń wò mí híóhíó bí n pé lè fẹ́ bọ́ bí mo ṣe fẹ́ jáde síta àbá ẹni tó lò tẹ́ o ti gbé chair o ti jókòó sí ẹnu ọ̀nà àbájáde sínú ọgbà lóru ẹ má dẹ̀ ní hòtẹ́ẹ̀lì tó ní àwọn àlejò ní hòtẹ́ẹ̀lì kẹ́yọ̀wọ̀n kí àlejò ẹ kó wá dòru kó wá sọ pé òun lọ. kí èmi náà lò tẹ èèyàn tẹ ṣáájú àti pé gbọ́ náà ni à ń ṣòwò la mọ bí ọ̀nkú ṣé kò sí kí ló dé tẹ̀ ń bínú lọ ni. nǹkan tó máa sọ ni pé ṣílẹ̀kùn kan kó sí wọn jáde kan bá bíi pé ẹran ilé ti bọ́
ó ní ẹ ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn kó ṣe ẹ̀ jáde kán kóra wọn jáde. Mo wá wo náà gbà yẹn gbogbo mọ́tò tí mo rí ń bẹ̀ ní alẹ́ àná mọ́tò ẹ̀yọ̀ kan ṣoṣo ló wà ń bẹ̀. Bí gbogbo mọ́tò bó ṣe kún tó. Bó ṣe pọ̀ tó kò sí mọ́tò ẹ̀yọ̀ kankan bẹ̀. Aláwa fún mi gan pé kò séèyàn kankan tó sùn hòtẹ́ẹ̀lì yẹn. Ṣé àwọn hòtẹ́ẹ̀lì mi wá ní gbogbo rúùmù náà ti book. Ẹ jẹ́ ká máa check dáadáa. Wọ́n bá sọ pé gbogbo rúùmù ló ti wà fully book. Tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan tó jọ pé bóyá àwọn mọ́tò àbí tí ò láti lè confirm pé bẹ́ẹ̀ ni gbogbo rúùmù book tó ó yẹ ká gbìyànjú ká máa check bọ́ọ̀lù ṣe kó yẹ aago 2 òru kọjá díẹ̀. Lọ́lọ́run kò yín yọ lọ́lọ́run kò yọ. Kábíyèsí Ọlọ́run. tó ṣáà gbọ́ báyìí now information míì tí mo wá fẹ́ fún wa ó ní lórí ìsìnkú Timothy. Mo gbọ́ lánàá pé wọ́n ti ní kó wá gba òkú Timothy wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ ètò sísìn ẹ̀ ní ọjọ́ Jímọ̀ sí Sátidé. Èmi náà fẹ́ ká jọ ronú ká sì jọ olùwà ní shine your eyes. Mo fẹ́ ká jọ shine eyes wa ni. Ìdí ni pé kéèsì ò tí bẹ̀rẹ̀ tí wọ́n ti ní kí wọ́n wá gba òkú kan lọ sí. Ṣé kìí ṣe pápẹ́ ni wọ́n fẹ́ fi dẹ́lẹ̀ ṣá? Ṣé kìí ṣe pọ́lọ́pàá ti fẹ́ pàlú ẹnu dàṣá? Ṣé kìí ṣe pé yíyìn tá ìyìn ọlọ́pàá? Ṣé kìí ṣe pé bóyá ọlọ́pàá ti fẹ́ change? Ṣé kìí ṣe pé ọwọ́ ti kọwọ́? Mi wá mọ̀ o bóyá tí wọ́n bá ti sìnkú tán bóyá wọ́n tún ṣì lè because postmortem can be conducted 3-4 times. Tí kéèsì bá bẹ̀rẹ̀ nísìn tí adájọ́ ti fojú ara ẹ̀ rí òkú Timothy tán ti ṣe èmi rò pé báyìí ló yẹ kán release òkú yẹn kán lọ sí. Ṣùgbọ́n gbà tán ní kán wá gbà sí kán lọ ṣètò sísìn ẹ̀ bó ṣe rí lára tèmi gbà tí mo gbọ́ lánàá kò fẹ́ẹ̀ dùn mọ́ mi tó torí wípé tá bá di pé wọ́n sí tán sí ṣẹ́jọ́ ò ní ṣègbè ṣé ń tàfẹ́ ó ṣẹlẹ̀ ṣé kò ní ṣẹlẹ̀ ṣé Timothy lè rí justice lóòótọ́ tó mo ṣàgbọ́ wípé wọ́n níjọ́ Jímọ̀ yìí sí Sátidé wọ́n máa sin òkú Timothy ọ̀nà nìkan wá gbà á. Mo sì gbọ́ wọ́n sọ pé ilé tó kọ́ sí Èrúwà fún bàbá àtìyá níbẹ̀ ni wọ́n fẹ́ lọ sí tó bá wá jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́ ìlú Èrúwà ò tí ì fojú rókù Timothy. Wọ́n ti ṣe tán ṣe torí pé Timothy jẹ́ ọmọ kan gbòógì nínú ìlú yẹn. Ṣé tí wọ́n bá wá túbọ̀ fojú rí òkú Timothy kí láàrò kò fẹ́ ṣẹlẹ̀ nílùú Èrúwà? Ṣé breaking of laws and orders ṣé kò ní ṣẹlẹ̀ ńjọ́ yẹn? Ṣáwọn àwọn ọ̀dọ́ ìlú Èrúwà ṣé wọ́n á gbà láì tí ì ṣe pé justice ti take place? Most of àwọn nǹkan yìí ló yẹ kájọ rò. Èmi fẹ́ kíjọba rò, mo fẹ́ kí àwọn agbófinró rò. For security reasons èmi rò pé it is not yet time láti sin òkú Timothy o. Ní tèmi rò ní o ní tọgbọ́n ọmọdé tèmi. I don't think it is now it is time yet láti sin òkú yẹn. Ṣùgbọ́n tí justice bá ti wà ń sìn tí wọ́n ti dá taṣaran fáṣaran àṣàrọ̀ fáṣaran tàbí tí òfin ti pronounce ẹ̀ pé kí wọ́n lọ fi Timothy Abrahamu Adégòkè tọwọ́ ti tó Abdulrahim tọwọ́ ti tó Esther gbogbo àwọn márààrún tí wọ́n jọ kó lọ́tẹ́ẹ̀lì tí wọ́n kó gbogbo wọn wọ látìmọ́lé ní prison yard tí ẹjọ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ mo believe pé by that time tension yẹn á kúrò lára àwọn ọmọ Èrúwà wọ́n á ti rí pé ò gbọ́ justice ti take place. Tàbá wá sọ̀kún Timothy ń gbà yẹn èmi believe pé bóyá á wà òkè dan nígbò náà fọṣù báyìí nígbò náà gbooru báyìí
kí wọ́n lọ gbòkú Timothy wọ́n sáré lọ sí. Èmi ò ní fẹ́ ká blame ara wa last o, mi ní fẹ́ ká blame ara wa later o, kó má lọ jẹ́ páńpẹ́ làwọn ẹni ìdè lọ́dẹ sílẹ̀. Èmi fẹ́ kí èmi náà dẹ̀ tún pe àwọn ẹbí màá tó bá wọn sọ, ṣùgbọ́n èmi kàn fẹ́ kí tẹ́yìn náà bá dẹ̀ rò sí, ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lè kọ sí comment kí lẹ rò sí. Ṣùgbọ́n mi rò pé lọ́gbọ́n ọmọdé tèmi pé it is not yet time. tó Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ẹ wá ráwọn tá a rèsì yìí, gbogbo tẹ́ bá rò sí fídíò tẹ́ wò tán yìí ẹ bá mi sọ sínú comment, mo fẹ́ ka comment yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ yìn mí mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ sì ń bú mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ti yín náà. Ẹ̀yin tẹ́ ń búyàn nítorí pé èwo lẹ ṣe bú mi, ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú. Ṣé bẹ́ẹ̀ nìkan ni ò tiẹ̀ mọ̀ bí tá a wà rárá, ni ò tiẹ̀ mọ̀ pa exist. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fún mi ládvice, gbogbo yín náà mo dúpẹ́ lọ́wọ́ yín. Káwọn èèyàn bá gbowó lọ́wọ́ fámílì Adédoyin tí wọ́n bá bú mi, it means pé wọ́n ṣiṣẹ́ owó wọn, wọ́n ṣe ń ṣe tèmi náà ṣe torí tí ẹnì kejì náà. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ túbọ̀ bú mi sí dáadáa, torí ẹ bá ṣe ń sọ tó lèmi náà ṣe máa wá le kókókókó láti máa sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin tẹ́lẹ̀ yìn mí ẹ ṣeun mo dúpẹ́, ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ yìí torí kẹ́ lè yìn mí àbí torí kẹ́ lè bú mi. Àtẹ̀bú àtẹ̀yìn yín bákan náà ní lára mi. Ìtagbára tèmi bá kárí mi náà bá ṣe lè contribute sí màá máa ṣe, títí tí tó fi rí kókókókó kan mú wá lé ọ̀rọ̀ Timothy lórí. Tó bá jẹ́ pé dandan ìjọ Friday yẹn náà ni wọ́n máa bẹ̀rẹ̀ tó sísìnkú ẹ̀, lágbára Ọlọ́run BGI TV náà wà ń bẹ̀ live and direct, àwa náà gbé tí gbogbo yín náà wò nínú channel wa. Kódà bá jẹ́ sáájẹ́ ẹ̀ náà máa sí wọ́n ṣe ń sin lọ́wọ́ gbẹ̀ náà la máa gbé live. Ẹ sáà fojú lọ́nà. Mo tún wá rọ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí channel wa yìí tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ follow wa, ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ follow wa, ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ̀yin náà subscribe fún wa. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Aláwìyé Adébáyọ̀ Sàmúlò ọmọ àbátíṣà lábẹ́òkúta bàbá gbàgede mọ̀. Èmi náà ni mo tún fàsìkò yìí bẹ̀ Ọlọ́run wípé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní dì. Lénìí mo fẹ́ fàdàgbẹ́ ètò rọ̀ sí ibì kan náà títí tá tó fi pàdé tí n bá tún ní information mi. Mò ń kí wa pé láyọ̀. Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀, láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀. Ǹbá wá ìbọn àdá sí ọkọ̀, bárẹ̀kọ̀ àtọ́ta, bárapọ̀ ẹlẹ́nu mẹ́fà, láti jàjà òmìnira. Ǹbá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìyàwó. Tí ń bá nílé ẹni gbógun máa fi bẹ́ ṣe bùdó ìjà. Bàbá ò dákun dábọ̀, kọ̀tà hàn wá ò láyé. Elédùmarè, ayé mi lọ́wọ́ rẹ̀ o. Má jẹ́ kọ́tà yọ mí o. Èmi ni Aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. BGI TV yìí mo fẹ́ máa wò,
ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. KGR TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.